àtẹ̀yìnkọ́gbọ́n agétí ajá agé létí tán ẹ̀sẹ̀ ń tọ́jú abẹ àkàndá mo ní kí n sọ fún ọ sí ọ̀rọ̀ rẹ ò ní dàtẹ̀yìnkọ́gbọ́n agétí ajá tá agé létí tán tí sẹ̀sẹ̀ ń tọ́jú abẹ èyí ló lọ ń gbà ní sálárì ló lọ ń jẹ lérè lórí ọjà rẹ èyí ló lọ ń ná ń bẹ̀ ló lọ fi ń pamọ́ nú ẹ̀ níwọ náà wá ṣe tán owó ra rẹ dáadáa wá fẹ́ bùgá ẹgbẹ́ mi ṣe ń kàṣà ìṣe nítorí pé àwọn ẹgbẹ́ rẹ̀ ń wọrú aṣọ kan níwọ náà bá fẹ́ kẹ́gbẹ́ tiwọn èèlò lọ ń pa wọlé sẹ́ẹ̀ sówó tiẹ̀ tó tiwọn bówó rẹ bá tó tiwọn sọ onígi lẹ́yìn ọgbà bíi tọ̀dọ̀ wọn my lovely brothers and sisters má jẹ́ kẹ́nìkan ó tì ọ́ sí ìnáwó tí ò yẹ kó o ná. ìdẹ́nu pé ọ̀rẹ́ mi sọ wọ́n sọ gbóńtọ̀ ọ̀bá ṣègbọ̀nsẹ̀ àfùrọ̀ lọ́jà ń fún o odò àmọ́ ríbi yí gbirigbiri lọ o kòkò èèyàn gbọ́dọ̀ yí bẹ́ẹ̀ o èèyàn bá yí kòkò bí ẹni yí dó inú alámọ̀ bàjẹ́. mo ti rí àwọn kan nínú ayé tá a wà yìí owó tí wọ́n ń gbà kò tó 30,000 naira wọ́n sì fẹ́ gbélé 800,000 naira mo lè yóò ṣe ṣe ti rí àwọn èèyàn tó jẹ́ péré tí wọ́n ń jẹ lórí ọjà lójúmọ́ ò tó 5,000 naira àwọn náà sì fẹ́ bá wọn ra aṣọ ẹgbẹ́ jọdá 80,000 naira bó ló ṣe máa kó sọ ní sáré àsápajúdé sẹ́ni tí bá ń sáré àsápajúdé sí òní pàdé nǹkan àsápajúdé ìwọ̀ntúnwọ̀nsì ló yẹ kí ọmọ àka ẹsẹ̀ ọmọ wá ní kí n wá sọ fún ọ láàárọ̀ yìí wípé ọlọ́run ọba mi tó dá gbogbo akọ̀dá wa dọ́gba pé kálukú ọ̀pápọ̀ títáyé ọ̀pápọ̀ mọ́ ti Kẹ́hìndé tìdówó àtàlàbá ọ̀bára wọn mọ́ cut your coat according to your size I mean cut your coat according to your cloth. ẹ̀dá ò gbọ́dọ̀ dá mi ọkà ju ìyẹ̀fun lọ ọmọ omi tó bá mọ níwọ̀n láàárẹ̀ lásì àwọn tó wà lókè tí ẹnìkan ni wọ́n ń wò ọwọ́ lágbájá irú aṣọ tó wọ̀ sọ́run irú bàtà tó wọ̀ sẹ́sẹ̀ dìsáínà ni o báàgà máa tu báàgà ṣù tó máa ṣe wọn náà lè wọ́ lọ́jọ́ kan ojú agùn kọ́ là á kànrun wẹ́rẹ́wẹ́rẹ́ kìtì ọ̀dàjù kìtìkìtì wẹ́lu lọ ni mò ń sọ fún ọ. wọ́n wọ aago aláago sáré wọ́n wọ ẹsẹ̀ ẹlẹ́sìn sáré dúró bọ́lọ̀ ńgọba mi ti ṣí ọ́ máa gbìyànjú nígbàgbọ́ nínú ọlọ́run ìgbà wípé kò sẹ́ni tó lè ṣe ọlọ́run ọba mi nìkan ló lè ṣe. wọ́n wọ aṣọ tó kọjá ń tọ́ ń pa wọlé tàbí èrè tó ń jẹ lórí ọjà wọ́n wọ aṣọ tó jẹ́ pé yóò àfẹ́ ti sálárì ẹ o gbogbo ọba ti gba sálárì pínpín ni lórí yóò bòúnjẹ lọ sanwó ilé ayọ̀wò ilé sọ́tọ̀ ayọ̀wò ilé ìwé àwọn ọmọ ó na ohun ìdìbò ni wọ́n máa mú lọ skul tí wọ́n jẹ ńkọ́ sọ́ọ̀mọ̀ wípé àròsẹ̀ ìfọyín àròsẹ̀ ìfọṣọ àròsẹ̀ ìwẹ̀ ara rẹ̀ náà mọ̀ ni ó gbàgbé kírímù gbogbo nǹkan ló wà nínú ara wọn. bọ́ bá jẹ́ pàgbára yàrá kan ló ní wọ́n gba yàrá mẹ́ta mọ́ gba yàrá mẹ́ta pálọ̀ kan o wọ́n ti ẹ̀yà lọ́dọ̀ àwọn yàrá méjì pálọ̀ kan. ó dáa láti máa dàgbàsókè díẹ̀díẹ̀ kò dáa kí ẹ̀dá ó mógigùn láti orí. akẹ́dọ̀rọ̀ awíkóńkó kan tí mo ní ni mo ní kí n wá sáré yá o. ó sì lówó ra gan ọ̀rọ̀ mi wà very very expensive. fẹ́ǹtọ́ bá mu lò ní o wàhálà ilé ayé tí ẹ ní o ẹni tí lè ń jóná ta kíbò sí ẹ̀tọ́ jáde wọ́n bá jóná kú mọ́lẹ́ kò sí ní ta fi rú ẹ̀bọ mẹ́. ìdẹ́nu pé gbogbo ẹni tó yáwó ra sọ lálásọ tí ń yọ lẹ́nu gbogbo èèyàn tó lọ gbáwó lápò torí pọ́fẹ́ bẹ́gbẹ́ pé náà ni lápò tí ń dààmú ẹ̀ ń gbàwó gúrúmì torí kó lè wá owó bàtà àti báàgì tó máàṣì wọ́n ti máàṣì wọn lọ sínú police station tó dókọ̀rọ̀ tiẹ̀ ní ó tó dàtẹ̀ nǹkan gbọ́n agétí ajá ni mo ní kí n sọ fún un. má wò wọ́n o bọ́ ọ bá wò wọ́n má kọ́ sí wọn bọ́ ọ bá kọ́ sí wọn má ṣe ìṣe wọn.
jẹ́ kí n fi yẹ rìn sí Oókan tòní o. Oókan àjímúná, Oókan àjímúlò, Oókan àjímúsòdiwọ̀n gbèsè ayé ẹni, Oókan àjímúsagbára sọ́ọ̀gbàgbé. Àìrẹ́ni bá dámọ̀ràn ọmọ òtòsílẹ̀ ọ̀jọ́ dọlọ́rọ̀. Ní ọ̀jọ́ gbàgbé pórí ọlá ló ń mú wáyé, kò tiẹ̀ jẹ́ kọ́ mọ̀ pórí ọlá ló ń mú wáyé ni. Torí gbogbo agbára tó fi ń ṣerúsìn fún èèyàn bí ọba máa lò fúnra rẹ̀ tí ìbá ti dọlọ́rọ̀ pẹ́pẹ́pẹ́. Ìwọ lè mọ̀ mọ àwọn nǹkan wọ̀nyí o kó o lérò wípé aṣọ ọ̀gbàlà dá fúngbà. Sọ́ọ̀gbàgbé àràkún lásọ gbági, kò sẹ́ni tó lọ gbági tó rìn òwò níbẹ̀. Ṣé là ní nǹkan mọ́ nǹkan lásìkò tó yẹ ká ní nǹkan. Ẹni tí ọba tí ìjókòó tó lòun ọ̀nàṣẹ̀ yóò dà lulẹ̀ o, yóò fẹnu gbálẹ̀ o, eyín lè yọ, apá lè kán, ẹsẹ̀ lè rọ́, òun fúnra ara la rìn ní ó jẹ̀rora ẹ̀. Mọ́ndé alátìkiri mọ́ra sòsó máa ń lò ó láwọn nǹkan tí èèyàn lè gba gúrúmì lé lórí. Ọmọ fẹ́ wọlé ìwé a lè gba gúrúmì sí, afẹ́ dókòwò a lè gba gúrúmì sí, máa fẹ́ raṣọ ẹgbẹ́, aṣọ ẹgbẹ́ tá a wọ̀ lọ́jọ́ kan péré. Níjọ́ máa sọ ìnáwó wá fún ọ, wá fi gìrì sí, bàbá ń fi fìlà sí, wọ́n wá dárúkọ iye ọjọ́ sí iye sálárì tó ń gbà lóṣù. Ẹ má wọrí ẹgbẹ́ ilẹ̀, bó ló ti fẹ́ ṣe? Wá gbogbo sálárì ẹ̀ ra sọ́tọ̀, kí ló jẹ́ kí làwọn ọmọ jẹ? Bó ló ti fẹ́ gbégbé ayé ẹ̀ tó sófin parí? Má ṣe nǹkan kan kọjá òdiwọ̀n rẹ̀ náà làkàndọ́ra Oókan ń gbìyànjú láti sọ fún ọ. Wọ́n sọ pé kọ́ ọ má bẹ̀gbẹ́ pé o ń bà á. Wọ́n àmọ́ ẹ̀ tí ń sọ pé kọ́ ọ má bẹ̀gbẹ́ pé gbé mi náà ń gbìyànjú àti bẹ́gbẹ́ pé. Wọ́n ń gbìyànjú kọ́wọ́ mi ó lè bá àtẹ́nu, sáré kókèlè mi ó lè pọ́n lórí. Èmi kàn fẹ́ràn investment ju afẹ́ ayé lọ ni. Sọ̀rọ̀ afẹ́ ayé ọ lásìkò investment ntí ọmọ mú wọlé lọ́dà fún ẹ̀dá bóníṣe ọ̀la kiri bẹ́ẹ̀. Akanda mo ní kí ọ̀rọ̀ rẹ̀ ọmọ dàtẹ̀ nǹkan gba àgẹ́tì ajá tá a gé ilé títán tí ṣẹ̀ṣẹ̀ ń tọ́jú àgbẹ̀. Fèyí sòdiwọ̀n fún tòní Oókan tí mo ní lọ́wọ́ mo ti yá o. Àkàndá ọ̀rọ̀ Oókan àjọwọ́ ara Oókan aṣọ lójú ọlọ́rọ̀ Àbẹ̀fẹ́ Ọ̀kan Adéoyè. Like follow page mi lórí Facebook Oókan TV, ẹ subscribe sí YouTube channel mi Oókan TV. Ẹni nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ Oókan yìí ọtọ́ ti ọkàn wá wò wípé máa nìyí ó yẹ kí n gbà ní gbólóhùn bíi méjì papọ̀. Yá sọ̀rọ̀ lórí WhatsApp nìkan, WhatsApp nìkan. Ní tí mo ń gbìyànjú àti sọ ni pé kọ́ mọ́ kọjá WhatsApp o. Ẹ má pè mí directly, ẹ bá pè mí mo tiẹ̀ ní píìkì ẹ̀. Yá sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Ẹ ò ní rí mi, ò ní rí mi. Wàhálà àti ìdààmú kéré tóbi kò ní mọ̀nà lẹ́yìn. I love you. Bye gàrí o. Wow.